kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. eléyìí mà tún gbẹnu tán o ọwọ́ ọlọ́pàá tẹ afurasí ọ̀daràn mẹ́ta kan nípínlẹ̀ Bauchi èyí mà lóhun tí wọ́n ṣe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan látara ẹ̀sùn ṣíṣe ikú pa ọkùnrin kan tó jẹ́ ẹni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years of age nígbà tí wọ́n ń jà níbi ayẹyẹ ìsọmọlórúkọ kan ní Dosi abúlé Bára agbègbè ìjọba Kirifi nípínlẹ̀ Bauchi ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Nafiu Habib ló fi àtẹ̀jáde náà síta ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ níbi tó ti sọ pé àwọn mú àwọn afurasí ọ̀daràn náà nípasẹ̀ dídààmú àwọn ará àdúgbò dídà ìlú rú àti ṣíṣe ikú pa èèyàn Àbíbù tẹ̀síwájú pé ọ̀gá tó mójútó ibùdó iléeṣẹ́ ọlọ́pàá Bàrà ló fi ìṣẹ̀lẹ̀ náà tó àgọ́ ọlọ́pàá ẹ̀ka ti Kẹ́rìfì létí lẹ́yìn tí ará àdòsì kan tó jẹ́ ẹni 80 ọdún 80 years of age fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ọjọ́ kìíní oṣù keje ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 25 oṣù karùn-ún ní dédé aago 6:30 ìrọ̀lẹ́ nígbà tí ayẹyẹ ìsọmọlórúkọ kan ń lọ lọ́wọ́ níbi tí àwọn ọ̀dọ́ láti ìlú Túdùn-Sòròbá wà ti ní àríyànjiyàn pẹ̀lú àwọn ọ̀dọ́ láti Dòsì àtẹ̀jáde náà tẹ̀síwájú pé àríyànjiyàn náà ló di ìjà tó sì mú wọn sá arákùnrin kan Sani Abacha Alhaji Jabi ẹni ọdún 27 láti ìlú Dòsì ládàpá àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù náà ní o Kanu Alhaji Malam ẹni ọdún 18 80 years Alhaji Ali Malam ẹni ọdún 17 years àti Shehu Alhaji Malam ẹni ọdún 16 years gbogbo wọn wá láti abúlé Túdùn-Sòròbá wá bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn mọ̀lẹ́bí olóògbé tí wọ́n pa ọ̀hún ni wọ́n ti sin olóògbé náà wò nílànà ti mùsùlùmí lẹ́yìn tí àwọn tí wọ́n sì ṣiṣẹ́ láabi náà ti wà lákàtà àwọn ọlọ́pàá ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pẹ̀ka ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde ooo. bàtà bàbá mi ni. bàtà bàbá ẹ. a retí láti ìjọ ẹ. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ooo. ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.